Africa Content TV. Àrùn ìdúgbò tipẹ́tipẹ́ lọ́tọ́. Ọlọ́run ọba láṣẹ yìí ó wù. Èyí tó bá ń sọ̀tìlá àdàlà olówó bá ṣe. Lọ́sẹ̀ máa ń sọ pé kábíyàn ò ṣe fi ìmọ̀lẹ̀ ọ̀la ọ̀bọ̀bọ̀lẹ̀. Ilé wọ́n máa padà já dànù wọ́n já kó jàre wọ́n já kó. Wọ́n já kó jàre. Ẹ já kó. Oyin ọmọ lọ́gbọ́n olórin ṣùgbà. Olólùwọ̀n ọba aláṣẹ yìí òwú. Kò sẹ́ni tó máa bí ọlọ́pàá tí lọ́kẹ́ bá ìbàlẹ̀ mọ́ ìyẹn. Mọ̀ ìyá àṣà ọlọ́lá. Mọ̀ ìyá àṣà ọlọ́lá ọ̀hún o. Ọba tó lè ṣe ní ti ìgbìmọ̀ tó fẹ́ lásìkò tó bá wù tí ìmọ̀lẹ̀ tí ó ṣe ní gangan. Ṣé màá ní kí ló wọ́n ṣe sọ̀gbà? Ọlọ́run ọba ló dára, ajídára lójoojúmọ́. Ìṣẹ́jú tí yẹ kí ipa ìpè ẹ̀lẹ́mú yín lọ. Ẹgbẹ́rún ọlọ́pẹ́ ṣé gbogbo tọ́lọ̀ àwọn ọmọdé ló ń tẹ́wọ̀ lọ́rùn. Tó bá tẹ́wọ̀ lọ́rùn tí akẹ́bà ìtàlápọ̀ ẹsẹ̀ wọn. Ẹni tí ó tẹ́ lọ́rùn gba nílé rẹ̀ ṣe. Alẹ́ ní tí ó fẹ́ lọ́rùn gan kí ló bá ṣe. Sọlá máa sọ pé ó ṣe fẹ́ tó fẹ́ràn òjò. Ṣèjọ yẹn bẹ̀rẹ̀ tí akẹ́ bá jẹ́ tí ó tètè dá o. Àwọn èèyàn máa kọ́ ọ̀ pé ọ̀nà ọ̀pọ̀lọpọ̀. Sọ̀rọ̀ àwọn ọba tó bá òjò tójò bá lè fi dá. Àmọ́ ń lo pé òjò yìí ti ń pọ̀jù tí ẹ̀kẹ́ bá ìjọba wọn bá mú dúró. Tójò yẹn bá dá. Sọ́bà àwọn tìrí mọ̀lẹ̀ pé
lágbára o tí wọ́n yẹ tí ìmọ̀lẹ̀ rà. tó bá mú tí ìròyìn tó bá rà tó rà débi pé ó ń tàyàn lára tí ilé ké bá ìjàlẹ̀ bá àti màmá pariwo pọ́lọ́jọ́ òròyìn pọ́ ńlá pọ̀ jù o. òròyìn pọ́ ńlá pọ̀ jù o. ó dàgbé bá tó wọ́n yẹ kú. tó bá sọ nǹkan tó báyé dé àsìkò tútù sọmọdé bàtà àti máa kígbe pé ọlọ́run jọ̀wọ́ ó tútù ipò ìdáàbò májú ẹgbẹ́ ṣe wà ní èyí jọ o. Sẹ́yìn bá tún complain pé atẹ́gùn yìí tún pọ̀ jù ó tútù yìí pọ̀ jù. Tí bàbá mi bá tún gbóòrùn dé ẹ tún máa pariwo tí ilé ké bá ìjàlá mọ́ ní ọmọ atẹ́gùn yóò fẹ́. Ọlọ́run bá tún sọ pé àmì tí bàbá mi bá tún sọ pé òun tún mú àsìkò dé tí ò sàtẹ́gùn àti máa pariwo tí lẹ́kẹ̀ẹ́ bá jà lámú fọlọ́ lóru ikọ̀ kílódé tí ó fún wa látẹ́gùn o. Ó ṣe ìyẹn dẹ́gbẹ́rẹ́ lọ́tà. Ó tún yá ó ṣe tojúmọ́. Tojúmọ́ bá mọ́ sí ìdákẹ́ bàjẹ́ máa dúpẹ́ bọ́lá pé ojúmọ́ rẹ ló mọ́ adébẹ́. Àmì èèyàn ṣáájú kò sí ìmọ̀ lẹ́rọ. Bóyá wọ́n jí ọmọ. Àfẹ́ni tó bá súnmọ́ ara ẹgbẹ́ mọ̀. Ṣé lágbájá ti jí? Ṣé tàbẹ̀dù ti jí o kí ìmọ̀lẹ̀ òògùn? Ilẹ̀ máa mọ́ kẹrẹkẹrẹ àdọ̀sán. Ọ̀sán máa di ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ á ṣe bẹ́ẹ̀. À á ṣojú bẹ́lẹ́dẹ́ tí ẹ kẹ bàjẹ́ àná máa bá tó ojú dábàá dalẹ́. Ìyẹn lọ́rọ̀ ẹ̀dá ìgbà tó bá wà bí wá sábàbí wà á tí àjẹbàjẹ́ sáré gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí àjẹbàjẹ́ ọba bẹ̀rẹ̀ sí máa ra kóró sọmọ bá ń bẹ̀ wọ́n délẹ̀ tó ń kóró kúnra lẹ̀ lẹ́yìn yẹn tó ń gba á bẹ̀rẹ̀ sí máa fẹsẹ̀ rìn tí àjẹbàjẹ́. Tó bá ti lè lọ́sọ̀ tẹ́lẹ̀ tó ti lè rílẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ náà nù o ìgbésí ayé bẹ̀rẹ̀ náà nù o bóyá yẹ tàbí kò yẹ arẹ́mi tí máa ẹ̀ tó tóbi tí olóbi bẹ̀bí tí máa ẹ̀ tọ̀ fúnlẹ̀ tó jẹ́ lómi lòótọ́ wọn o. Àìmọye èèyàn tó jẹ́ pé bí màmá ṣe lè bọ̀ tán ló fa ilẹ̀ gbogbo. Kí ni kò ní tọ́ ọ̀hún ṣe? Àyọ̀pẹ̀yọ̀ dẹ́gbẹ́rẹ́. Àyọ̀pẹ̀yọ̀ nínú ayé mi fún gbà. Tẹ̀lé rèé.
wọ́n ti ń gbọ́ pé ṣó máa lé lọ́pọ̀ gbọ́dọ̀ bó tẹ́ o àbí òní lọ sí yẹ́kẹ́ bá ìjàlá mọ́ yín lọ. mo máa lọ mo máa wá àwọn abẹ̀rẹ̀. ibi tí mo ti mọ̀ pé àwáyé ogún ọ̀sẹ̀ ṣe bí anábí mọ́mà sálálálẹ́ ọ̀sára bọ́lá ìjọ bọ́ọ̀rọ̀ ètò tí ẹ kẹ́ bàjẹ́ lọ́pọ̀ ilé ayé sọ̀rọ̀ bọ́ra kí ni ìmọ̀lẹ́ ló bá pa yín. ó fi lè sá sọ bọ́ra. àti ìgbà yẹn mo ti mọ̀ pé ẹgbẹ́ sani tí kò nílẹ̀ bá àti ìmọ̀lẹ̀ ọ̀nà àbúkúlé ìbáṣepá ìkú láàyè. ẹgbẹ́ tí ìṣẹ́jú gbogbo let's cut the story short nítorí àlọ́jọ́ òbí o. kò sí iná ọ̀bẹ́sẹ̀ lọ́wọ́ àṣàrà ìlú èyí ọmọdé bẹ́ẹ̀ bó fẹ́ bó kọ̀ gbogbo wọn lọ́jọ́ dẹ́gbẹ́dẹ́ ìgbẹ́ bá fi mú ẹgbẹ́ bá fi ń ṣẹ̀mí tó sì rìn nínú ayé. wọ́n ti gbọ́jọ́ ọjọ́ kan tí rẹ̀ kẹ́ bàjẹ́ gbogbo náà ní gara máa dákẹ́ ni tí a kẹ́ bá jẹ́. Ikú pa ìmúlẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ikú pa abìnrin rọrùn ikú pa màmá ẹ̀mí ẹ̀lẹ́jà sẹ́yìn bá ti yá bọ́gẹ́. Kọ́bọ̀ náà máa mú sára àbà o. Ayaba ìbá mi ra inú mi Járúsọ́lá. Wọ́n ti jọ yíra wọn. Wọ́n ti jọ pàdé ara wọn. Onínúure àtolóbi bẹ́ẹ̀. Wọ́n ti jọ pàdé ní ìyẹn tí ìmọ̀lẹ́ aláwọ̀ ló bá tán. Ilé ayé yìí náà kọ̀. Ìgbà tí bàbá kú, àpárẹ̀ ó bàbá kú. Ìyá tó ṣe bẹ́ẹ̀ lásìkò tí sí ọmọ ní lọ́dẹ́gbẹ́ ó ti ń jẹ́ bọ̀. Àmọ́ náà tí wọ́n bá dé ládé sírí akẹ́bà ìjà làwọn ọlọ́run bá lọ bó ti yá ní òde rí gbọ́gbọ́ ṣe. Mo wá gbà bẹ́ẹ̀. Ó sì wá bẹ́ẹ̀ ní lọ́wọ́lọ́wọ́. Àmọ́ lọ́lọ́ pé màmá mi sọ́dọ̀ yára mọ́ àná tó jẹ́jọ́ ọmọ ń gbòòrò. Àná on the 23 December 2024. Lọ́nà pé màmá ọmọkẹ́ sọ́tọ̀ ìwọ́n tó bá fi sílẹ̀ ìjọba ẹ̀yin tó fi sílẹ̀ kó má ṣe bàjẹ́ ìmọ́lẹ̀ ẹ̀ lọ́tọ̀. Gẹ́lẹ́ tó ṣẹlẹ̀ tó lànà. Kò sẹ́yìn tó máa ṣẹlẹ̀ sí. Ìyá fẹ́fẹ́ tẹ̀lé lórí. Mo bá fayé lẹ̀. Sọlá ní kó máa bọ̀. Kò wá jíṣẹ́ tó rán sí rẹ̀kẹ́ bàjẹ́ àlámọ́ yín lọ. Tí òní yọ mi lójú. Aláàmúdùn mi púpọ̀ ní ọ̀làní níṣẹ́. Àmọ́ kò fi gbá ẹgbẹ́ iṣẹ́ ẹ̀ lọ mórí ìmọ̀lẹ̀. Yálà tó ṣẹlẹ̀ lẹ́tọ́. Kò tó fàtí mi níta lẹ́mú ni mo rí kọ́ ọ̀dà ìdòwò pàṣẹ.
alẹ́ bẹ́ẹ̀ pé àwọn tó jẹ́ mọ́níjà wọ́n láwọn rí kankan lórí íńtánẹ́ẹ̀tì pé kí ló ṣẹlẹ̀ sí rí ilẹ̀ dàyàlà mọ́ ń lọ. mo ní bá ṣe rí nìyẹn bàbá pé màmá ọlọ́run sọ pé ó ṣe tán tó ń fẹ́ pé màmá ẹ̀ ni o. ẹ wá rí i pé tí bá bẹ̀ pé Ajíbọ́lá ní bàbá ó ní ìjà nínú. nítorí pé bàbá fọkàn bá mi lọ ní ohun àlámọ́ ní ìmọ̀lẹ̀ bí mo ṣe ń lò láàrin ohun tí yóò ń dá lọ́fíìsà àti gẹ́gẹ́ bí ọmọ gidi. lẹ́yìn náà gbogbo àwọn àgbàgbé lérè tí ẹjọ́ bàbá fún wa nínú ilé ìmúdì adúgbò lọ́wọ́ yín bàmí àìdè adégúnlé mímìrìngè bàmí alábí bàmí kì ọmọwó tájú system bàmí kọmíjáàsì adémọlá bàmí àgbẹ̀rẹ̀ òbẹ̀bẹ̀ bàmí alájí aláwọ̀ bàlágà fàdíbà àtàrẹ́wẹ́ ètò òsì bàbá kékeré bẹ́tẹ̀ sáájú òsìpá alájùmọ̀rí tọ́ndà rẹ̀mí àyùkò ọ̀gá rẹ̀ ṣe arógún mọ́màṣá sàràfà àdìgún báàmí alájí sẹ́fì àlàó adébúlé báàmí mùsíríù àárínà ìṣẹ̀lá báàmí alájí wáṣí ìṣẹ̀lá gbogbo ọ̀rẹ́ ìjọba dúpẹ́ pípẹ́ níṣẹ́ ẹ̀jú adúpẹ́ tí ní mọ́lẹ̀ lẹ́ẹ̀ṣẹ́ kan o. àti màmá wa sàláwà tún ní iná abẹ́ni adúpẹ́ ṣe àti yẹ́yẹ́rin lórí ìdìní ló ń lè o. pẹ̀lú rírí ìjọba ẹ̀yà fáyínàṣọ́nà ológo rẹ́mbò. Àdìlú àti ẹ̀sìkẹ́fà àrẹ̀lé ọ̀gá láìsẹ́ àti bẹ́ẹ̀ torí tí ìbá ní ìbá dárúkọ lè máa gbó sí ẹ̀kẹ́ bàjẹ́ làbọ̀yìn lọ. àti bàtà ìgbé tó fún sí ìgbésẹ̀ gbogbo yìí yẹn kó máa dó sí ni o. àdúgbò ìṣe àárín nínú wọn tó sọ fún mi pé tí àtijọ́ bí kan náà mo ti rí ìmọ̀lẹ́ làmúná sá. òun lọ́mọ ti gbá. ọlọ́gbẹ́ nínú ọlọ́gbẹ́ ni mo wà tí o bá gbé àkànjí sódé ilé ẹrù adúpẹ́ lọ́wọ́ yín tí ìyá kẹ́ bàjẹ́ gbogbo yín ẹ̀jẹ̀ gan àti bẹ́ẹ̀ lọ́wọ́ Bùkọ́lá Yèyégbé ó pè láti lọ Amẹ́ríkà òrùnẹ́sọ. gbogbo onímọ̀jì ọ̀ṣẹ́ ẹni tí bàbá àrùkọ ẹ má ṣe fi bínú. Torí àná bí o ọlọ́mọdé ìmọ̀lẹ̀ lọ́fíìsà ògúnlé o. Alága sẹ̀yìn bá ìdáṣe ipa ẹ̀kú láàyè o. Àbábá mò ń mọ̀ ọdún. Àbábá mò ń mọ̀ ọdún. Òkè bẹ́ẹ̀ fà ló dájú. Àwọn bá rọ̀ láyé mọ̀. Ilé ìgbà rẹ̀ ní káàtì bá kálámà bí ó sì jà náà. Ilé ìgbà rẹ̀ ní káàtì bá wọn.
ọlọ́mọ dúró sí jàǹdàmà. ilé ìkẹrẹ ní pàǹtí bá wọn. ọlọ́mọ dúró sí jàǹdàmà. ilé ìkẹrẹ ní pàǹtí bá wọn. ó yọ sí mèrè títí lọ sí mèrè títí lọ sí tùǹgbà sílẹ̀ dá sí tùǹgbà sílẹ̀ dá. ó yà jẹ́ ìdájọ́ kọ́lé. yọ̀ọ́ má jò 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 kọ́lé. èyí ọmọ nínú gbogbo lójúlá ọmọ máa ṣe ilẹ̀ tí wọ́n á ń rà ọlọ́pẹ́ tí wọ́n lọ tó gbà. Ibà náà fi máa lọ sọ̀rọ̀ mọ́. Bẹ́ẹ̀ ká tó olú. Orájú ilẹ̀ dà, bàbá onídàmọ́lá, iná bí láì, ìdààmú bá wọn lọ bẹ̀rù, ẹ̀rù olùwẹ̀ orin, mo ṣe bára wọn mú. Sírí ilẹ̀ dà, bàbá òyìnbá mọ́lá, ìmọ̀ mi láì, ìdààmú bá wọn lọ bẹ̀rù, ẹ̀rù olùwẹ̀ orin, mo ṣe bára wọn mú. Sírí ilẹ̀ dà, bàbá onídàmọ́lá, iná bí láì, ìdààmú bá wọn lọ bẹ̀rù, ẹ̀rù olùwẹ̀ orin, mo ṣe bára wọn mú. Sírí ilẹ̀ dà, bàbá òyìnbá mọ́lá, ìmọ̀ mi láì, ìdààmú bá wọn lọ bẹ̀rù, ẹ̀rù olùwẹ̀ orin, mo ṣe bára wọn mú. Tí ilé dà màmá rẹ̀, sọ́jú kó màmá rẹ̀ ooo. Tí ilé dà màmá rẹ̀ ooo. Tí ilé dà màmá rẹ̀. Ọdún kòró wọn bàbá rẹ̀ òde. Tí ilé dà màmá rẹ̀.